Áfíríkà modelo ní orí mi àfìrè ọmọ olówó dúró máa jí fẹgbẹ́ ṣeré ó máa jí fọ́sì ńlẹ̀ mi ṣe òdìlé ikú bàbá yèyé Ọláyíwọlá Aláàfin Ọ̀yọ́ bàbá mi òjò pàṣẹ kẹrìmàdé ọmọ Àtìbà bàbá Ọláyíwọlá Abdullahi tí ń sọjọ́ bìlò ní Abdullahi ọmọ tó jọ bàbá rẹ̀ títún bàbá rẹ̀ jórúkọ ní Abdullahi Ọláyíwọlá Àtàndá Adéyẹmí ìgbádùn ọdún kan lókè èpè ọba lọ́la onísókún máwọn òbí rẹ̀ lójú ọmọ ìyá mi olórí Mẹ̀múnátì Adéyẹmí ìyá mi onínúure oníwàre oníwà tútù bí àdàbà Abdullahi sọdún ọdún èyí ó ṣe tẹ̀mí sí kò ijó pẹ́ láyé kò tagbà kò tara iwájú kò pẹ́ bí mọ́ ń pẹ́ sí ń pẹ́ Abdullahi Ọláyíwọlá ìdùnnú ló jẹ́ fún ìyá mi olórí Mẹ̀múnátì Ọmọwùmí òun wá ní dárí ìbànújẹ́ fún wọn láti Elédùmarè ọba Ọláyíwọlá ẹ̀gbọ́n àwọn ọ̀nbejì Táyélolú ìbírò ọmọ Kẹ́hìndé ìbírò òǹkẹ́ èjìrí ará ìsokùn ẹ̀dúnjọ bí ohun agbórin igi rétérété wíníwíní lójú orogún kejì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ Ọláyíwọlá Àtàndá àzọdúnmọ́dún nísàwọ̀ àzọdúnmọ́dún àzọròmọ́rò nísàwọ̀ àzọròmọ́rò Abdullahi òsọdún ọdún èyí náà ó ṣe tẹ̀mí sí ọmọ bàbá mi Adéyẹmí Àtàndá ikú bàbá yèyé wọn ò gbọ́ mi ṣe kiri àwọn bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ikú ọmọ àrùn ọmọ òfò ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ gbèdì ọmọ òfò tó fò ó gbọdọ̀ ọ̀sẹ̀ Abdullahi ìwọ lọmọ yọmọ láàfin òjò pàṣẹ kẹrìmàdé ọmọ Àtìbà níbi wọn pẹ́ kó lówó gbowó kó ní wọ́n fa àdàtì ẹlẹ̀ àzégó lè dogun kó lè dìjà kọ́mọ Aládéyẹmí lè rí jẹ́ nífẹ̀ẹ́ ẹni bàbá rí Adéyẹmí Àtàndá ní kúkúrú bí ikú ẹni kú rán pa ni Àtàndá àpagbé bí Ṣàngó bá pa ni àpagbé ni bóyá bá pa ni àpagbé ni ẹni Aláàfin Ọ̀yọ́ bá pa àpagbé ni ìwọ lọmọ àkọ́bàlẹ̀ ọmọ àdàbò òde ikú tí ń pọmọ tí bàbá ń dúpẹ́ àrùn tí ń sọmọ tí ìyá ò gbọ́dọ̀ ọ̀gbìn Àtàndá máa wọ mọ ojú rẹ̀ ò ṣe é wo ni ọ̀kan sun mi ọ̀kan ń ṣẹ̀jẹ̀ ń bá mi Àtàndá ọkọ̀ olórí Mẹ̀múnátì ọkọ̀ àwọn arẹwà ayaba Abdullahi Àtàndá gbogbo àwọn olórí pátánà kí Ọláàfin wọn ni kò pẹ́ láyé ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹ ọmọ Àtìbà Abdullahi kárẹ́lẹ́ àwọn ìyá tó bí ọlọ́mọ olórí Mẹ̀múnátì Ọmọwùmí arẹwà obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ ìbàdí àrùn oníwà tútù bí àdàbà arẹwà olórí láàfin Adéyẹmí ọba Abdullahi Àtàndá nílé àwọn ìyá rẹ̀ ìwọ ló mọ ọmọ amẹ̀sọ àgọ́ ọmọ ajílàlà ẹ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí ẹ̀gbin ọmọ Ọ̀yọ́ Aláàfin ni ó lé ìyá àti lé bàbá tó bí ọ gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ pátápátá náà kí ọkọ ọdún nílé ìyá àti lé bàbá gbogbo àwọn àbúrò rẹ̀ láàfin gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ láàfin gbogbo wọn náà ní mọ̀ kí ọkọ ọdún èmi ẹ̀gbọ́n Yàrí Ìkẹ́ náà kí ọkọ Ìyèdún Independent Prince gbogbo àgbáyé happy birthday o Abdullahi Àtàndá ohun Adéyẹmí bí wọ́n bá wá ń bí ọ pé ta ni kò yẹn wí sí ọ létí máa ń bá òun wí fún wọn pé mi Yàrí Ìkẹ́ jàǹtà ni èmi lọ́mọ olówó dúró máa sunkún gbadé òwú ló kọ́kọ́ gbadé òun bẹ́ẹ̀ dé fẹ́ẹ́ ẹ̀ tán.